Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Eh, Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan pàápàá jùlọ nípa ọ̀rọ̀ kan tó ń tẹ́nìkan tí wọ́n ń pè ní I don't know his name but ó ṣáà ń lo page kan tó ń pè ní Ayékòótọ́. The guy is not in Nigeria. Bí mo ṣe wò ó, he's outside the country ní guy yẹn. And one thing about this guy ni pé from what we discover ó ní pé he's one of the Yorùbá nation agitators. Àwọn tó ń pariwo pé kí orílẹ̀-èdè Yorùbá kí ó yá. Recently wọ́n tó ń pariwo ọ̀rọ̀ mufti ṣáà ló ń pariwo. And one thing is, the mufti you are talking about, do you even know the person you are talking about? Mufti tó ń pariwo yìí, the grand mufti of Yorùbá land, Sheikh Daud Imran, ó mọ̀ ni. So we should just ask ourselves, do you know what this man has done? Ṣé o mọ ohun tó ti ṣe? Do you know what he has established? Ṣé o mọ àwọn nǹkan tó ti gbé kalẹ̀? Ó ṣáà ń pariwo DSS lọ́tùn, DSS lósì, DSS níta. Do you think ó mọ̀ pé ẹni tó ń sọ̀rọ̀ nípa ẹ̀ kò sẹ́ni kankan tí ó mọ̀? Ilé àwọn ọmọ òrukàn ó dá sílẹ̀. College of Education, College of Health and Sciences ó dá sílẹ̀. Níbi tó ń gbé gan, security is one of the trusted private security tó ń ṣọ̀gbìn. And since its establishment, since the time he has been doing his dawah, kò sí nínú ìtàn rí láyé wípé bóyá àwọn àtẹlẹsìn kan àbọ̀bọ́lẹ́sìn kan jà àbọ̀ ṣe kíní kan. So you, this guy, tẹ́ ń pariwo káàkiri lórí ayélujára, ẹ fúnra yín ní brain. Àwọn ọlọ́pàá, àwọn DSS, wọ́n gọ̀. They are very wise. Wọ́n gbọ́n. Wọ́n dẹ̀ mọ oníkálukú. Ó kàn lè jókòó síta outside the country kó mọ pariwo wèrè. Tó máa gbéṣẹ́ rẹ̀ mọ orúṣẹ́ tó fẹ́ jẹ́. This is Yorùbá land. We all own this region. Yorùbá tá à ń sọ ni pé àjọ níní. Kò sí fún ẹlẹ́sìn ìṣẹ̀ṣe àbí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àbí ká sọ pé ẹlẹ́sìn mùsùlùmí nìkan, àjọ níní, and everybody has his own right. Àjọ nẹ́tọ̀ sí ni. Ẹ̀tọ́ tó bá tọ́ sí oníkálukú, tó bá tọ́ sí mùsùlùmí kẹ́ fún un, tó bá tọ́ sí kìrìsìtẹ́nì kẹ́ fún un, tó bá tọ́ sí ẹlẹ́bọ kẹ́ fún un. Ohun tí Grand Mufti Yorùbá tó ń sọ ní títí tó bá ń sọ̀rọ̀ nípa pé Islam mùsùlùmí, ohun tó ń sọ ni pé ẹ̀tọ́ tó bá jẹ́ sọ mùsùlùmí ẹ fún un, tó ń sọ nìyẹn. So tá a fẹ́ sọ̀rọ̀ ẹ mọ ọ̀rọ̀ tẹ́ máa sọ jáde lẹ́nu. Kì í ṣe gbogbo wa lágọ̀, a lè jọ máa gbé tàbá sọ̀rọ̀, kì í ṣe pé àwọn ọmọ tó yẹ ká sọ. Ẹ má dá ìjà ẹ̀sìn sílẹ̀. Kọ́ fún kálukú live according to his book, according to his will, according to his religion. Kó kálukú ṣẹ̀ ní kájọ gbé gbèsè ayọ̀ àtàlàáfíà kájọ gbé níbí. Kí kírísítẹ́nì live, kí mùsùlùmí live, kẹ́lẹ́bọ náà live. Kó kálukú live gẹ́gẹ́ bí òfin Nàìjíríà gẹ́gẹ́ bó ṣe sọ. Don't turn things upside down. Ẹ jọ̀ọ́, don't turn things upside down. Ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe. Agbọ́n, we are not in the period, we are not in the era of colonization. Àsìkò kọ́kọ́ wa lẹ́rú kọlà wáyé àti ìlàjú kálukú ti gbọ́n àti mẹ̀tọ́ wa lẹ́tọ̀ wa. Àdẹ̀jọ nẹ́tọ̀ àjọjọ́ ọmọ Yorùbá ni. Ẹ̀sìn wa yàtọ̀, àṣẹ̀sìn kan náà. Ọmọ Yorùbá gan ni wá, but we are not practicing the same religion. Ẹ̀sìn titi yín kó jẹ́ titi yín, ẹ̀sìn titi wa kó jẹ́ titi wa. When we are talking about our own religion, we know what the constitution says. In tó à ń sọ ni pé in tó wà nínú constitution tí Nàìjíríà sọ, tó wà nínú constitution Nàìjíríà, òun làwọn ẹ̀tọ́ wa that we have right to. Nta àbẹ̀rẹ̀ tí wọ́n ti bá ń sọ̀rọ̀, n tó pertaining to our religion ni, you are less concerned. What is your problem? Kí ni ìṣòro yín? Kò sí tó kẹ́ pẹ̀lú ẹ̀sìn wa, you are less concerned. Tó ń sọ nípa security, fine, he has been doing it already. Do you know what àwọn oríṣiríṣi àwọn àṣeyọrí tó ti ṣe nípa security? What have you done? Kí lẹ ti ṣe? You have not done anything. Ẹni à ń pariwo wà ní outside country, you are pariwo you want to destroy this country. What is your problem? Kí ni ìṣòro yín? Ẹ jẹ́ ká mọ̀ tá à ń ṣe o.